ويأمرون بالمعروف. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nílé lóko, gbogbo yín pátá náà ni mo kí. Èmi ọmọ yín náà ni mo tún dé sétí ìgbọ́ yín, Al-Ma'rufi ìgbàláyé, ọ̀rẹ́ gbogbo àwọn olólùfẹ́. Èyí tí mo tún wá mú wá fún yín lọ́tẹ̀ yìí, ó sọ sí ni lẹ́nu, ó tún buyọ̀ sí o. Gbogbo ẹ̀yin èèyàn mi, ẹ máa bá mi ká lọ, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Kí ni wọ́n sọ ńbẹ̀? Kí ni tó ṣẹlẹ̀? Ẹ̀yin náà ẹ fi tí ara yín gbọ́, ẹ dẹ̀ fi ojú ayọ̀ yín, ẹ fi wò ó. Ẹ̀yin ẹ wá kọ́mẹ̀ntì gbogbo ohun tí ẹ bá rí nínú ọ̀rọ̀ yìí, ẹ kọ́mẹ̀ntì ẹ̀ sí abẹ́ comment section. Ẹ máa bá mi ká lọ, bismillah. Assalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuh. Aki gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá, ọlọ́mọsá sí dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa. Mo fẹ́ sáré clarify ọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ tí ń lọ ní tó ń jà rẹ̀ lórí internet lé àtàrí ọ̀rọ̀ tí bàbá wa Sheikh Habib Adam Abdullahi lórí tí wọ́n sọ níbi tafsir ní àná yìí. Nǹkan kan ni mo fẹ́ káwé, mo fẹ́ ká kíyèsí nǹkan kan. Inú mi ó sì dùn sí gbogbo àtàbálí kíyèsí. Alákọ̀ọ́kọ́ bí gbogbo wa sì wáyé a ti kúrò ní ọmọ àgbékọ́rùn orúkọ bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan sì ti hàn sí wa. Èyí ò sì lè fi ẹ̀kọ́ tanná fún àwa yìí mọ́ bí a bá ń fi ẹ̀kọ́ tanná fún gbogbo èèyàn tó rájẹ kó yọ pé ẹ̀kọ́ ló mú dání ìwé fi tanná mọ́tàn wá. Ìgbà tí Mudiru Markaz ẹja fòye sí kíni o, ìgbà tí Mudiru Markaz ń sọ̀rọ̀ wọ́n ń fi èèyàn sẹ̀rí, àwọn tí wọ́n sì fi sẹ̀rí ni àwọn tí wọ́n wà láyé ni táwọn náà sì wá bí tafsiri ni ẹ̀rí pé tọ́rọ̀ bá kàn wọ́n àwọn náà jáde wọ́n sọ̀rọ̀ pa rẹ̀ ṣùgbọ́n kò tí kàn wọ́n lọ́wọ́ báyìí. Ọ̀dọ̀ mufti Asif Suleiman Faruk oníkíjìká wọ́n kí alukurani mọ́lẹ̀ wọ́n sì búra pé àwọn fa alukurani búra kálá wọn máa ń pa àìsàn tó ṣe Mudiru Markaz kí gbogbo ègún tí bẹ́ẹ̀ alukurani kó máa jẹ́ títà wọn. Alákọ̀ọ́kọ́ mo fẹ́ ká wá ẹsẹ̀ mo fẹ́ kí ọpọlọ gbogbo wa kọ́pọlọ wa sẹ́tù, mo fẹ́ ká lajú wa ká ríran ká sì la etí wa ká gbọ́rọ̀. Ẹnìkan ò ní camouflage àwa ẹmọ o míyẹn bá ń parọ́ àjẹkù yìí pé rọ́ọ̀lù pátá àbáfẹ́ sọ fún lókù. Nínú Ìsìláàmù Ànábì Muhammad sallallahu alaihi wasallam kò alukurani ò sí nínú nǹkan tẹ́yẹ̀ máa fi búra. Ẹ má jẹ́ kẹ́nìkan fi ẹ̀kọ́ tẹ́ná fún yín, alukurani ò sí nínú nǹkan tẹ́yẹ̀ máa fi búra. Ànábì níbi ìbá fẹ́ búra ó búra pẹ̀lú orúkọ Ọlọ́run Ọba. Aw yasmut àbí kó sékìní ó dákẹ́ ẹnu ẹ̀ tí túmọ̀ sí pé kéèyàn bá alukurani búra kò sí nínú búra. Kí mufti náà mú ẹ̀rí wá kí mufti náà kí wọ́n àwọn tó bá sojú wọn gbà náà tí wọ́n lè jẹ́rìí wọn káwọn náà jáde kí wọ́n dákọ̀ èèyàn káwọn náà wá sọ̀rọ̀ síta. Kí mufti sì clarify ọ̀rọ̀ àdó ṣé tòótọ́ ni wọ́n fi àdó ṣíṣe àbíbá Adam Abdullahi lórí ṣé tòótọ́ ni wọ́n fa àdó sí wọn lápò àbí Mudiru ní kan fi kankan sí wọn lápò tó máa dé gẹ́gẹ́ bí ìṣọ́ra. Ṣé mufti ti mọ̀ pé nǹkan fẹ́ ṣe Mudiru ní kó tó ní pé wọ́n fa àdó sí wọn lápò ẹ kú ń di ìdóde eré ọmọdé ni ẹkún bẹ́ẹ̀ mọ́fẹ́ kọ́tọ́lọ́ fún wa àti àwa náà ti òye ti yé wa kọjá gbogbo báyìí òye ti yé wa jìnnà gan. Kí mufti sọ̀rọ̀ nípa àdó kí àwọn náà clarify ara wọn kẹ́sì mẹ́lẹ̀ rí wa ìtafẹ́nu kí èèyàn mọ́fà alukurani kan búra alukurani ò sínú téèyàn fi máa búra ìwọ tó bá lọ mọ̀ bẹ́ẹ̀ tètè lọ mọ̀ bẹ́ẹ̀ ìyẹn tí sọnù ni. Salamu alaikum warahmatullahi wabarakatuh.